ìwáṣẹ̀ máa lè tó. ìgbà ìwáṣẹ̀ ti dé o. ìgbà ìwáṣẹ̀ máa lè tó. ètò tó ń kọ́ni lọ́gbọ́n. ètò tó ń kọ́ni lóye. látọwọ́ àgbàlẹ̀ o. ọmọ wọn lẹ́dẹ̀ mọ̀ kó àrògùn. ọmọ àdìlálà ọ̀ṣọ́. bàbá mọ̀mọ́ ẹ jẹ́ àjọlọ. ọba mi àjíkẹ́ ọba mi àjíkẹ́ elétí gbọ̀hùngbàròyé kábíyèsí ọlọ́run ọba ìwọ lọ́ba àjọkẹ́ ayé ìwọ lọ́ba àṣàkẹ́ ọ̀run ọba tó ní máa mí ọba tó ní mọ́ mi mọ́ ọba tó mọ mí ọba tó mọ̀ mí ọba tó mọ ohun gbogbo ẹlẹ́tí lukára bí ajere ọ̀gbàgbà tí ń gba láìní gbanigbani lọ́jọ́ ogúnlé elédùn ọmọ ààrẹ ní bàbá rẹ̀ nítorí wípé àmẹ́ni ò bí kábíyèsí rẹ̀ ọlọ́run ẹ̀yin tó láyé mojúbà ìbà ládéládé mo ṣe bọ́rùn lẹ̀kẹ̀ tí ń gbọ́ mi tí ń wò mí ìbà ni mo ṣe kí n tó wọlé agodo lọ́jọ́ tòní o torí ewúrẹ́ tó wọlé tí òjúbà ó dẹran àmúbọfá àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí òjúbà ó mọ̀ dẹran àmúpaléyà èmi wọlé mojúbà lónìí o kí n tó bẹ̀rẹ̀ ètò mo ti wá balẹ̀ bàgẹ̀ sórí ètò ìgbà ìwáṣẹ̀ níkànnì àgbàlẹ̀ oníwẹ̀ Africa TV ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ ọlọ́run ọba ìgbà ìwáṣẹ̀ la pètò orí ètò tá a ti máa ń ránra wa létí àwọn ohun àmúyangàn ilẹ̀ Yorùbá pàápàá jùlọ láyé àtijọ́ láyé àwọn bàbá wa nígbà ìwáṣẹ̀ ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn kò jọra wọn kò papọ̀ mọ́ra wọn ọ̀tọ̀ ń tọ́lú ọ̀tọ̀ ń tọ̀lú ọ̀tọ̀ ń tọ́lú tọ̀lú tọ́lú wò àwọn kan ti wá mọ́sàálẹ̀ Yorùbá wọ́n ti fojú ẹ̀ gbolẹ̀ kò yẹ ó rí bẹ́ẹ̀ o àṣà aláṣà ni gbogbo wa wá gbé lọ́wọ́ tá à ń gbé gẹ̀gẹ̀gẹ̀ àṣà aláṣà ni gbogbo wa wá ń pọ́nlé o ẹ jẹ́ á múra ká gbàṣà wa lárugẹ ká sì tún máa fúnra àwọn èèbó aláwọ̀ funfun èèbó ọmọ asòkúndèrè èèbó ọmọ asọ̀sàdíyọ̀ àǹjànú èèyàn tí ń mumi inú egboro àwọn náà ti ń kọ́ nípa àṣà ilẹ̀ Yorùbá ṣebí wọ́n ní pánsá òfúnra pánsá jáná àjà òfúnra àjà jìn onílé tí òfúnra ó dá mi lójú olè ní ó kó lẹ́rù lọ ẹjá máa fúnra o àṣà Yorùbá ò ní tọwọ́ mi bàjẹ́ láṣẹ ọlọ́run ọba ǹjẹ́ tá à ń bá wa ń sọ nípa àṣà ilẹ̀ Yorùbá ó pọ̀ jáǹtì rẹ́rẹ́ ṣé ká sọ nípa ìkíni ni àbí bó la ṣe ń wọṣọ nílẹ̀ Yorùbá wa yìí àbí nípa ètò ìgbéyàwó bó la ṣe ń ṣe àbí tá a bá bímọ nílẹ̀ kóòtù òjíire bó la ṣe ń sọmọ lórúkọ àti wípé gan-an bó la ṣe ń jọba gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn ò fẹ́ kà kún mọ́ o láyé àtijọ́ a mọ̀ gbésẹ̀ tá a máa ń gbé tá a bá fẹ́ jọba nílẹ̀ Yorùbá àmọ́ láyé òde òní kódà àti bá a débi wípé tá a bá jọba nílẹ̀ Yorùbá wọ́n lè gúgú rẹ̀ pé ta ló lówó jù àbẹ́ẹ̀ rí i pé yìí lè pọ̀ ẹ jẹ́ á gbàṣà wa lárugẹ nínú àṣà ilẹ̀ Yorùbá wọ́n á máa pe nǹkan kan ní èèwọ̀ ẹ gbọ́ ṣé ẹ ti gbọ́ rí àbẹ́ ẹ̀ tí ì gbọ́ rí kí là ń pè léèwọ̀ gan lẹ̀ Yorùbá òun lápẹ̀kẹ́lù lórí ètò ìgbà ìwáṣẹ̀ lọ́jọ́ tòní níkànnì àgbàlẹ̀ oníwẹ̀ Africa TV ẹ jẹ́ á dókè ọjà lọ́hùn ká lọ wo ohun tí wọ́n ní fún wa ńbẹ̀.
bára bá sán tìgbó tijù àmì tìtìtì. àgbàlẹ̀ oníwẹ̀ TV, ìròyìn, àṣà, ẹ̀fẹ̀, eré ìdárayá, orin, eré orí ìtàgé lẹ́ẹ̀mọ jẹ̀gbádùn lórí ìkànnì yìí. àgbàlẹ̀ oníwẹ̀ TV lórí YouTube, ẹ má yí kúrò. ẹ káàbọ̀ padà. àyìn àti sọ́lẹ̀ kan wípé èèwọ̀ náà la mọ̀ pẹ̀kẹ́lù lọ́jọ́ tòní. kí là ń pè lé èèwọ̀ gan? ẹ gbọ́ ṣé èèwọ̀ ń bẹ? àwọn kan a máa sọ wọn aláwọn ò léèwọ̀. ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ lórí? ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí, kí lèèwọ̀ tiẹ̀? só o léèwọ̀ àti wípé kí là ń pè lé èèwọ̀ gan? èèwọ̀ tá a mẹ́nu bà yìí, odidi ìlú a máa léèwọ̀, ìletò míì a máa léèwọ̀, àdúgbò a máa léèwọ̀, ká tó wá sọ pé inú ilé kọ̀ọ̀kan wọn a máa léèwọ̀ tiwọn. tá a bá wá rẹni tó lòun ò léèwọ̀, kò sẹ́ni tí ò léèwọ̀ o. àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àtẹlẹ́sìn mùsùlùmí, àtẹlẹ́sìn kan àbáláyé, gbogbo wa la léèwọ̀ o. oníwọ̀ ò léèwọ̀, ọ̀yá mo wá fẹ́ bi ọ́ léèrè. kákọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn mùsùlùmí. tí mùsùlùmí ò bá kírun, kódà bí wọ́n ń kírun lọ́wọ́ o, bí wọ́n bá yaṣó tí só jáde nídìí wọn, èèwọ̀ ti dé bá wọn nu. dandan nìkan lọ tálùwàlá ṣe, nítorí wípé ìṣó tá à ń sọ yìí èèwọ̀ ló jẹ́ lórí ìrun fún mùsùlùmí. ọyá ẹja mi ṣé mo parọ́ ni àbí ìparọ́ o? èèwọ̀ kan nù. ìwọ tó bá wá sọ pé ò léèwọ̀, kò sẹ́ni tí ò léèwọ̀ láyé o, ó kàn yàtọ̀ síra wọn ni. èèwọ̀ tí a mẹ́nu bà yìí, bí àwọn nǹkan kan ṣe jẹ́ èèwọ̀ fún wọn, ó lè má jẹ́ èèwọ̀ fẹ́lòmíì. ọ̀rọ̀ èèwọ̀ tá a mẹ́nu bà lórí ètò yìí, ó wọnú ara wọn ni. Yorùbá bọ̀ wọ́n lóhun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì, bí ìlú gángan. àbẹ́ẹ̀rí báyìí. àpẹẹrẹ kan la ti mú wáhun. ẹ̀yin náà wá wo àpẹẹrẹ tá a mú wá, tá a sọ wípé tí mùsùlùmí bá ń kírun lọ́wọ́, bí wọ́n bá ilé bú sópù, ìrun ọ̀hún bàjẹ́ nù. àfi kán lọ tó àlùwàlá wọn ṣe, nítorí wípé èèwọ̀ ni só jẹ́ lórí ìrun. báyìí náà ni wípé bí kìrìsìtẹ́nì bá ń bẹ nínú chọ́ọ̀chì wọn, bí wọ́n bá yaṣó, wọ́n ń bá sìn wọn lọ ni, òun ó tún máa gbólúwa ga ni. ò sẹ́ẹ̀rí wípé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì, bí ìlú gángan. èèwọ̀ tá mẹ́nu bà yìí, ó tún fẹ́ fara pẹ́ ìkìlọ̀. àwọn ìkìlọ̀ kan máa ń dúró gẹ́gẹ́ bí èèwọ̀. kí là ń pè léèwọ̀? tí wọn èé ṣe, tí ò bá nǹkan tá à ń ṣe mu, tó lòdì sófin wa, yálà ìlú tàbí àdúgbò tàbí ilé kan tàbí ẹ̀dá kan. àwọn kan ń bẹ lórílẹ̀ èèpẹ̀, àwọn ẹ̀ńtọ̀hún wọ́n lè láwọn èé jẹran ẹlẹ́dẹ̀, bẹ́ẹ̀ ni ó jẹ́ ìwọ̀ wọn nu. bákan náà ni ẹlòmíì yóò lóun ò lè jajá, àbẹ́ẹ̀rí báyìí, ìwọ̀ ẹ̀ńtọ̀hún nù. àmọ́ àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó jẹ́ kìlọ̀, ohun ìkìlọ̀ tí wọ́n bá ní á má ṣe, tá a wá lọ fagídí ṣe, ẹ̀ńtọ̀hún lè kàn dínú yọ̀. nítorí wípé àwọn ìkìlọ̀ míì, èèwọ̀ náà la tún lè pè lápá kejì. yálà ìwọ dénú ìlú kan ni wọ́n ní inú ìlú tẹ́ ẹ dé yìí o, èèwọ̀ ni ọkùnrin ò gbọ́dọ̀ gbọ́mọ pọ̀n. ṣé mọ̀ pé wọ́n ti wí fún abáhùn, wọ́n sì ti kì wá ń lọ pé ọkùnrin ẹ má gbọ́mọ pọ̀n o. kí n tọ̀ wọ́n á lórí láyà kó kọtí ikú, kó lóun ó gbọ́mọ pọ̀n ń bẹ̀. aburú lè ṣe o, ó lè sùn kó má jí mọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó mú mi rántí ìgbà ìwáṣẹ̀
láyé ọjọ́ wọn àná gbogbo wa la mẹran tí wọ́n ń pè lọ́kẹ̀rẹ́ ẹran inú igbó. A máa gbénú igbó, a tún máa gbé lẹ́bàá ìlú. Igbó tó bá kìlú a máa gbébẹ̀. Ọ̀kẹ́rẹ́ a máa rìn lórí ilẹ̀, bákan náà a sì tún máa rìn lórí igi. Ló bá dọjọ́ kan babaláwo Èjìogbè níbi tí gbé ń sawo yọ ló bá rí ìyá ọ̀kẹ́rẹ́ ló bá yà. Babaláwo Èjìogbè bá dáfá fọ́kẹ́rẹ́ o. Babaláwo Èjìogbè kífá sọ́tún bẹ́ẹ̀ ló tún kífá sósì. Ló bá rọ́fá fún ìyá ọ̀kẹ́rẹ́ wípé n tó jáde lójú ọpọ́n òun ọ̀rọ̀ ìkìlọ̀ rèé o, pé látòní títí dọjọ́ méje kó kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ wípé wọn ò gbọ́dọ̀ jáde, ó ti dèèwọ̀. Babaláwo ìtẹ̀ ẹ̀ wájú ó ní tó bá wá di kàráǹgídá káwọn ọmọ ọ̀kẹ́rẹ́ ó jáde. Níbikíbi tán bá ti jáde lọ wọn ò gbọ́dọ̀ jẹ oúnjẹ kan tó bá ti dá dúró. Ibi tán bá dé tán bá ti rí ẹyọ oúnjẹ kan tó dá dúró ó ti di nǹkan èèwọ̀ látòní títí dọjọ́ méje kán má ṣe jẹ o, ó léwu pọ̀. Ìyá ọ̀kẹ́rẹ́ dúpẹ́ lọ́wọ́ babaláwo Èjìogbè. Ìyá ọ̀kẹ́rẹ́ bá pe gbogbo àwọn ọmọ rẹ̀ pé ẹ gbọ́ kìlọ̀ rèé o, látòní lọ ó ti di èèwọ̀ fún yín o. Ẹ gbọ́dọ̀ jẹ oúnjẹ kan tó bá dá dúró. Tẹ́ ẹ bá jẹ ó léwu o, èmi ò mọ ohun tí ó ṣẹlẹ̀ àmọ́ ẹ mọ̀ ṣe o. Àwọn ọmọ ọ̀kẹ́rẹ́ yìí sọ fún ìyá wọn páwọn ti gbọ́ o. Àwọn ọmọ ọ̀kẹ́rẹ́ yìí lọ́jọ́ àkọ́kọ́ wọ́n wà nínú ilé wọn ò jáde. Ọjọ́ kejì bákan náà wọn ò bọ́ta o. Nígbà tó wá dọjọ́ kẹta ìkánnú àwọn ọmọ ọ̀kẹ́rẹ́ yìí ló bá sọ pé ẹ wò ó, èmi ò jáde, mo fẹ́ dé padò, mo tiẹ̀ fẹ́ lọ nàjú ń bẹ̀. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kìlọ̀ fún pé èmi ló fẹ́ ṣe ìyá wa mà ní á má jáde. Ó ní ṣèbí kó ń kàn lọ nàjú ni. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ bá ní tọ̀, tó bá lóòní gbọ́ àwa náà ò ní gbà, á jọ lọ ní o. Láláì fọ̀rọ̀gùn àwọn ọmọ ọ̀kẹ́rẹ́ yìí bá ń ṣe é lọ padò. Eléyìí tó kọtí ikún tó lóun ó jáde òun ló bá tajú kán ní bá ń wo ẹyìn ẹyọ kan lọ́ọ̀kan tó pọ́n rokoṣo. Ó ní ẹ̀yin ẹlẹgbẹ́ mi oúnjẹ rèé, mo gbọ́dọ̀ jẹ oúnjẹ yìí o. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ní padà òdì àdá ni má débẹ̀ o. Ìyá wa ti ní tá a bá ti róúnjẹ tó dá dúró lójú ọ̀nà ká má débẹ̀ kó ti dèèwọ̀ fún wa. Ọ̀kẹ́rẹ́ ikọ̀ tí kùn kò gbọ́rọ̀ sáwọn ẹlẹgbẹ́ rẹ̀ lẹ́nu. Ó ní kì í wá ṣe bí tẹyọ ẹyìn kan, ṣèbí kó nǹkan fi panu ni. Ó ní kò sí nǹkan tí ó ṣe òun. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kìlọ̀ fún kò gbọ́ o. Ọ̀kẹ́rẹ́ yìí bá gbé ẹyìn náà láláì mọ̀ wípé ẹyìn náà ń bẹ lójú pàkúté. Ní pàkúté bá mú àwọn ọmọ ìyá rẹ̀ káwọ́ lérí pé ọ̀fọ̀ ṣe àwọn o. Wọ́n sì kìlọ̀ fún ọ tó pé kó o má débẹ̀, ó pàpà débẹ̀. Ibi tán ti ń dárò ọ̀rẹ́ wọn lọ́wọ́ ní bàbá olóko kan bá yọ lọ́ọ̀kan tí ń bọ̀ wá láti wá wo pàkúté rẹ̀ bóyá ó ti mẹ́ran. Báwọn ẹlẹgbẹ́ ọ̀kẹ́rẹ́ tó kó pàkúté ìṣerí bàbá olóko àwọn lọ gọ sẹ́yìn igi kan. Bàbá olóko débẹ̀, ó tú ẹran ọ̀kẹ́rẹ́ kúrò lójú pàkúté ló bá gbé lọ abà. Àwọn ẹlẹgbẹ́ ọ̀kẹ́rẹ́ ìsà ń wò pé kí ni bàbá olóko fẹ́ fòkú ọ̀rẹ́ àwọn ṣe. Bàbá olóko dábàá ogun yán fẹ́lẹ́fẹ́lẹ́ o. Ló bá gbé ẹran ọ̀kẹ́rẹ́ ló bá gbé luná ló bá sun. Ló bá wí ẹran ọ̀kẹ́rẹ́ yìí, bó ṣe wì tán ó fọ́ ó làyà rẹ̀. Àwọn ẹlẹgbẹ́ ọ̀kẹ́rẹ́ ń bẹ níbi tán gọ sí tán sà ń wò pé nǹkan ṣe àwọn o.
bàbá olóko la àyà ọ̀kẹ́rẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ ló bá gé e sínú ìkòkò tí bàbá yìí fi ń se ọbẹ̀. Bàbá ti tọ́jú ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́, ó bá rẹ́ ló bá sè é, gbogbo ẹ̀ bá sọ mọ́ra wọn ló bá jiná. Bàbá olóko bá bẹ̀rẹ̀ sí ní jẹyán o, bẹ́ẹ̀ náà ní jẹran ọ̀kẹ́rẹ́. Ìgbà tí bàbá olóko wá jẹyán náà tán tó jẹ ẹran ọ̀kẹ́rẹ́ yìí, orí ọ̀kẹ́rẹ́ tó wá kù, orí ọ̀kẹ́rẹ́ yìí ti wá kó ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́, ó ti kó hánu, ó ti kó há gbogbo ara. Bàbá olóko wá mórí ọ̀kẹ́rẹ́ yìí, ó sọ mọ́nú àwo, sọ mọ́nú kòkò, ó dún kó ó gbọn ẹ̀fọ́ ara rẹ̀ nù. Làwọn ẹlẹgbẹ́ ọ̀kẹ́rẹ́ yìí bá káwọ́ lérí pé nǹkan ṣe àwọn o, orí ọ̀kẹ́rẹ́ koko láwo. Kò jọ bí ẹkún, kò jọ bí orin, làwọn ẹlẹgbẹ́ ọ̀kẹ́rẹ́ yìí kọ dọ́dọ̀ ìyá wọn pé ìyá àwọn, nǹkan ṣe àwọn lónìí, orí ọ̀kẹ́rẹ́ koko láwo. Ìyá ọ̀kẹ́rẹ́ bá fún wọn lésì wípé bá a wí fọ́mọ ẹni agbọ́, bá a sọ̀rọ̀ fọ́mọ ẹni àgbà, àwí ìgbó àfọ̀gbà, irú wọn ní padà kíka àbámọ̀ bọnu. Ẹ dákun ẹ má gbàgbé, orí ètò ìgbà ìwáṣẹ̀ láwà yìí níkànnì àgbàlẹ̀ oníwẹ̀ African TV. Àwọn ọmọ ìbá sọ fún ìyá wọn wípé orí ọ̀kẹ́rẹ́ koko láwo. Ìyá wọn ní bá a wí fọ́mọ ẹni agbọ́, bá a sọ̀rọ̀ fọ́mọ ẹni àgbà, àwí ìgbọ́ àfọ̀gbà, irú wọn ní padà kíka àbámọ̀ bọnu. Pé tá a bá ti báyàn sọ̀rọ̀, tá a bá ti sọ pé èèwọ̀ ní nǹkan kó mọ̀mọ́ dẹ́jà, kó mọ̀mọ́ fojú dọ̀rọ̀ àgbà. Nítorí wípé Yorùbá bọ̀ wọ́n lọ́rọ̀ àgbà bí ò ṣẹ láàárọ̀, ó di dandan kó ṣẹ lọ́jọ́ alẹ́ o. Sẹ́yìn náà ti wá rápẹrẹ báyìí, tá a bá ń sọ nípa ọ̀rọ̀ ìkìlọ̀ tàbí èèwọ̀. Nǹkan ń bẹ nígbà ìwáṣẹ̀, nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá. Asọ́lẹ̀ kan pé ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Méjèèjì ò jọra wọn, ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n dá dúró ni o. Ẹ jẹ́ á kíyèsára o, ohun tán bá pè léèwọ̀, ẹ jẹ́ á mọ̀ ṣe é. Nítorí wípé àfojúdi tí ẹ̀ ń wò a máa ṣekú pààyàn, a máa mẹ́mí èèyàn kúrú. Bẹ́ẹ̀ ni Yorùbá bọ̀ wọ́n ní ọbẹ̀ tí baálé ilé yìí jẹ, ìyálé ilé ò gbọ́dọ̀ ṣe o. Bí ìyálé ilé bá wá kọtí ikún tó ní dandan lápò òun ó ṣe, ntójú rẹ̀ bá rí yóò fara mọ́ ni. Kó tó di pa á máa lọ, ẹ jẹ́ á fúnra wa lẹ́bùn lórí ètò ìbáṣe máa fúnra wa lọ́jọ́ mẹ́jọ nù. Ẹ̀bùn wo mo wá fẹ́ yọ̀ǹda fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ lọ́sẹ̀ yìí? Òun náà ni oògùn ikọ́ fúe. Àwọn kan máa pè ní kọ́ ifé, àwọn kan máa pè ní kọ́ fúe. Bẹ́ẹ̀ bá ṣe ń pè é nílùú ibi tẹ́ ẹ bá wà àbí lágbègbè ibi tẹ́ ẹ bá wà náà ni o. Ikọ́ fúe táwọn eléèbó ń pè ní tuberculosis. Ẹ bá ń tọ́jú atalẹ̀. Gbogbo wa la mọ atalẹ̀, wo tó ò bá mọ̀ bí àwọn àgbà léèrè. Ẹ tọ́jú atalẹ̀, áyù àti orógbó níwọ̀nba. Ẹ bá ń lọ̀ wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. Tẹ́ ẹ bá ti gún wọn lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti kúnná dáadáa, ẹ wá dà á sínú ògò kan. Tẹ́ ẹ bá ti wá dà á sínú ògò, ẹ wá da oyin gidi, oyin ìgàn, ẹ dà lé lórí kó kún bámú. Ó ti wá do ògùn báhun. Ẹ wá jẹ́ ó pé ọjọ́ mẹ́ta kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí ní máa lò ó. Bẹ́ẹ̀ bá ti fẹ́ lò ó, ẹ máa bu síbí méjì láàárọ̀, kẹ́ ẹ máa lò ó síbí méjì lọ́sàn-án, síbí méjì lálẹ́ nígbà tẹ́ ẹ bá jẹun tán, tẹ́ ẹ bá fẹ́ lọ sùn. Pẹ̀lú ògo Ọlọ́run, tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ lò ó fódìdí oṣù kan, pẹ̀lú àṣẹ Elédùmarè,
ikọ́ fúe yóò mọ̀ lọ o, ikọ́ ife yóò lọ pátápátá tẹ̀ ní gbúrò rẹ̀ mọ́ láṣẹ ọlọ́run ọba ni o, kì í ṣagbára mi o. tọ́ adúpẹ́ òkun, adúpẹ́ ọ̀sà, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí, tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń wò wá. àjíǹde ara kó máa jẹ́ yín o. ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, ètè tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ ọlọ́run ọba. ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wá, yálà ẹni béèrè kan ni tàbí méjì tẹ́ ẹ fẹ́ bi wá o, nípa ètò tá à ń ṣe yìí àbí nípa àwọn nǹkan oògùn ìlera tá à ń yọ̀ǹda lórí afẹ́fẹ́, ẹ pè mí sẹ́rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ lójú amóhùnmáwòrán yín o. agbe mi ṣe tó ń rèlú ìdáró, àlùkò mi ṣe tó ń rèlú kosùn, lẹ́kẹ̀lẹ̀kẹ̀ mi ṣe tó ń rèlú kẹfun, ọ̀yá mo ṣe tán mò ń rèlú ẹdẹmọ̀pọ̀ àrógun. èmi lọmọ adélọ́lá ọ̀ṣọ́ ọmọ ajífọ̀jọ́ gbogbo dàbí ìtẹ̀gbẹ́. ìpàdé ìwádìí láyọ̀ ó dìgbà.